táyé lolú máa ló fè nílé lọ́dún. ọmọ kíyèsí kọ́ ló ń jẹ́ òpẹ́ láyé. èyí oníjà ṣe pẹ̀kún àmì. kọ́lá ó lékún níṣẹ́ mi rẹ́ gidi. bó ṣe fè nílé lọ́dún táyé lolú. ọmọọba ní kinní kan ò gbọ́dọ̀ ṣe. àṣà ò gbọ́dọ̀ gbé rárá. bọ́bọ̀ lọ́hùn jẹ́ kárí ẹgbẹ́ àmì. gbogbo èèyàn ló fọ́ láàárẹ̀ tọrọ. tọ́ mo kí ọlọ́run ọba àjíkí ọba àjígẹ̀. bẹ́ẹ̀ ni mo kí gbogbo ajúnilọ pátápátá, mo ṣèbà fún wọn. ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. mo kí gbogbo ọmọ GSC fans club nílé lóko, mo kí wa. a kú ọjọ́ méjì, bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. ẹ mọ̀ pé tí a bá ti wá sí online, a fẹ́ máa ń sọ̀rọ̀ lórí àwọn àṣírí kan. àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n béèrè fún ló fi ń jáde. bẹ́ẹ̀ ni àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n béèrè fún ló fi ń jáde. pé orúkọ tí tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ GSC, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ GSC TV. àṣírí tí mo mú wálé ní tí mo fẹ́ ká sọ̀rọ̀ yìí lórí. àṣírí ọ̀hún, àṣírí ìgbéga lẹ́nu iṣẹ́. bẹ́ẹ̀ ni àṣírí ìgbéga lẹ́nu iṣẹ́ téèyàn bá ń ṣe. lẹ́yìn náà, ipò téèyàn wà téèyàn ò fẹ́ kúrò ńbẹ̀, a máa ń lò fún un. lẹ́yìn náà, ẹni tó ń wá iṣẹ́ ó máa ń lò ó. o fẹ́ gbàwé ìgbélù ni, o fẹ́ gba nǹkan kan ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. iṣẹ́ yìí ó kó pọ̀ ó kó pọ̀ dáadáa. gbìyànjú ẹ̀tù téèyàn nínú ilé, ọṣẹ téèyàn nínú ilé ní gbogbo ìgbà téèyàn ń lò ní, yálà bó ṣe wù kó ṣe jẹ́. àṣírí téèyàn mọ́ nínú ilé téèyàn máa ń lò ní gbogbo ìgbà, òun ni àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí. tó bá wá ṣalábàápàdé ẹ̀, wàláì ó gbìyànjú o, tọ́jú ẹ̀ dáadáa. tó bá ṣalábàápàdé ẹ̀, tọ́jú ẹ̀ pamọ́, tọ́jú ẹ̀ pamọ́, tọ́jú ẹ̀ pamọ́ níbi tí àṣírí ti jáde wá. anyway, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi. orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ni pé kẹ́ bá wa subscribe sí YouTube channel wa ọmọ GSC TV. ẹ bá subscribe sí 08061408254 ní nọ́mbà wa, 09072793348. mo máa ń sọ, tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, lílé tó ní ìbéèrè nínú tá a sọ pé kẹ́ ẹ béèrè lórí ni o. ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wa lórí aago, lórí WhatsApp wa 09072793348 tàbí 08061408254. àdá yín lò. ní ọmọ GSC TV a máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. la máa ń ṣe àwárí ẹ̀ tí a sì gbé jáde. ṣé ta fẹ́ mẹ́nubà lónìí ni mo ti sọ yìí. kí lẹ́ bá mi wá? ẹ bá mi wá orí agbe, orí àlùkò, orí àkùkọ adìẹ, orí ọ̀kẹ́rẹ́, orí ìjímèrè, ewé jìnrìn tó bá fà mọ́ igbó, ewé àánú, ewé sáwèrè pèpè, gbẹ́gidí náà lè dé. so aṣọ ọ̀gbàyà òkú, èkùrọ́ ọfà òkú, òdìdí àtàrí méje. kíní ìkeke wọ́n máa fi di igi. ìkeke tán bá di igi tán wọ́n fi yí, torí àwọn tí wọ́n máa béèrè ìkeke, wọ́n á ní kèké ló ń lékè igi. bẹ́ẹ̀ ni ìgbà ọ̀pẹ wọ́n fi ń gun ọ̀pẹ, ẹ rọra gé díẹ̀ níbẹ̀. àwọn nǹkan yìí báwo là á ṣe ṣe? tá a bá wá àwọn èròjà ìjọ tán, báwo là á ṣe ṣe? a ra apẹ tuntun. tá a bá rà á fi ejìnrìn yìí á fi su òṣùká, á gbé lẹ̀, á gbé kíní lé lórí, á fi òṣùká ẹ̀tẹ́nú apẹ, á gbé orí ìjímèrè lé lórí, á kó àwọn orí tìlẹ́gbẹ̀ẹ́, orí tó kù á kó tìlẹ́gbẹ̀ẹ́, á fi ìgbà ọ̀pẹ á fi sí lẹ́gbẹ̀ẹ́, á kó gbogbo àwọn nǹkan èròjà yìí, á kó lé àtàwọn ewé yẹn,
odidi atare méje á kó lé á jó. Tá a bá jó tán, níbi tá a bá ti ń jó kinní yìí lọ́wọ́, á wa ẹ̀yẹ iná igi ni o, á wa ẹ̀yẹ iná síta, á dà sí lórí iná, á wá lọ̀ pọ̀. Á ti wá mú ẹ̀jẹ̀ ewúrẹ́ tán fi bọ fá, ẹ̀jẹ̀ ewúrẹ́ tán ti bọ fá, á ti dà sínú kinní kan. Á wá ti lọ kinní tó kúnná, inú ẹ̀ là á dà sí, á pò pọ̀ dáadáa, á pò pọ̀ dáadáa, á po ìdajì mọ́ṣẹ, ìdajì yòókù á máa lò ó. Tí a bá ti pò tán, ta eléyìí tó ṣẹ́kù yẹn, a máa ṣàdúrà sí, àdúrà rẹ̀ náà rèé o. A máa ní alágbòká, 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 alàgbò káká, alàgbò kàkàkà, alàgbò kàkàkà, alàgbò kàkàkà, alàgbò kàkàkà ṣe gùdùgbẹ̀ jánà. Adífá fún Ọláróyèkẹ́, adífá fún Ọlájorókè tó lóun lọ jó lórí ìlú. Wọ́n ní bó ló ṣe jó lórí nílùú tó ti lára, ó ti ṣe jó lórí níbi tó nílùú tó ti mọ̀ èèyàn. Ó ní wọ́n á fi ẹnu ara wọn, wọ́n á fi ẹnu ara wọn gbé mi gòkè. Wọ́n ní wọ́n ó fi ọwọ́ wọn méjèèjì, wọ́n ó fi tì mí gòkè gbàgbàgbà, nítorí pé ẹnu agbe ni agbe fi ń paró, ẹnu àlùkò ni àlùkò fi ń posùn, ẹnu ọ̀kẹ́rẹ́ ní fi ń pọlọ́dẹ, ọwọ́ ọlọ́wọ́ ìgbà, ọwọ́ ọlọ́wọ́ ní gbégbà gòkè. Gbogbo igi ní tẹríba féjìrín fà, ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbòkú wọ̀sà. Wọ́n ní mi ò lára ni wọn ò ṣe gbé mi ga ju ẹgbẹ́ mi lọ. Wọ́n ní mi ò lára ni wọn ó ṣe gbé mi ga ju ẹgbẹ́ mi lọ. Wọ́n ní mi ò lénìyàn ni wọn ó ṣe fà mí gòkè gbàgbàgbà. Ǹjẹ́ orúkọ tí gbogbo ayé mọ̀ mí sí yìí ò wá tó kẹ́ ẹ gbé mi gòkè bí? Bílù dùndún bá dún, tẹrú tọmọ ní ń jó, àtolówó àti bọ̀rọ̀kìnní, ọmọdé ìlú yìí ò, àgbà ìlú yìí ò, orúkọ mi ni ẹ wò, ẹ parapọ̀ ẹ gbé mi gòkè téńté, nítorí lókè lókè báyìí lòté ilé dúró sí. Kí orúkọ mi ó dùn létí ọmọdé àti àgbà, gbẹ́gidí náà lè dé kì í bómi ń sàn lọ, kí wọ́n má rí mi kúrò lórí ipò tí mo wà yìí láéláé. Bí a sì pe gbólóhùn rẹ̀ nìyẹn. Àṣírí ni o, tó ṣiṣẹ́ dáadáa, àbù díẹ̀ níbi òtélé, àjòmọ́. Mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá, Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo tọ́jú ẹ̀ pamọ́ ni o, kò sí béèrè kankan bẹ́ẹ̀ o, bó ṣe lọ ni mo ṣe fi sílẹ̀ hùn, torí pé ibi tí mo ti gbà á, bàbá yìí ní òun yọ̀ǹda ká fi sílẹ̀, ìwọ gbìyànjú ẹ̀ wò kó lò ó. Níjọ́ tí mo gba iṣẹ́ yìí, ìjọ́ kejì ẹ̀ ni mo ṣe fún yàn. Olóṣèlú mo tiẹ̀ ṣe fún, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbìyànjú ẹ̀ kó o ṣe wò, kó wá járọ́, bóyá nǹkan tó ń jẹ́ sí wà bóyá kò sí, ṣùgbọ́n ẹ jẹ́ ká mójútó ra wa o, gbogbo wa ẹ jẹ́ á mójútó ra wa. Ẹ má jẹ́ àwòrán wa ràn, ẹ má jẹ́ ó dìgbà tí nǹkan bá dàrú tán ká tó máa sáré. Owó tá a ná kó tó dàrú kó tó ń tá a ná tó bá dàrú tán o, ó tún lè dàrú tán ká tún tó kó má tètè tó. Ọlọ́run ní padà lẹ́yìn wa o, mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o.